tó ẹ̀yin èèyàn wa a káàbọ̀ sí orí ètò ti tòwúrọ̀ yìí eléyìí tó ń wá lásìkò yìí tá a wà yìí pẹ̀lú ìdùnnú àti ayọ̀ àti orí ọ̀fẹ́ Ọlọ́run ọba Ọlọ́run Elédùmarè tó ní ìkápá ọlá alágbára lórí ohun gbogbo ọba tó lè ṣohun gbogbo ọba jẹ́pọ̀jọ́ kúdà Elédùmarè adúpẹ́ lọ́wọ́ rẹ lónìí o adúpẹ́ torí wọ́n nìkan náà lọ́ba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbenimọ́dẹ̀yìn afúnimọ́ṣòrègùn ọba lógolọ́lá aní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò àbáwọ̀gbà tí fi yọ ọmọ ẹ̀ nú ọ̀fìn adúpẹ́ o kàwáyẹ èní ní June 12, 2025 tí bàbá wa Bánjí Akíntóyè kéde wípé ká bọ́ta ní gbogbo lẹ̀kílẹ̀ tá a bá wà tó jẹ́lẹ̀ Yorùbá Ìlọrin ni o Ọ̀fà ni o Òró ni o Òmù-àrán ni o ẹ bóde ẹ lọ parapọ̀ máwọn èèyàn yín bẹ́ẹ̀ náà ni a ké sí yín ní Kogi Yàgbà ni Kàbà ni Ẹ̀gbẹ́ ni Òkè Ayọ̀ ni gbogbo bíkíbí nílẹ̀ Kogi tọwọ́jà ètò yìí bá ti ń tó yín lọ́wọ́ tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí òtù òjíire afẹ́kẹ́yìn náà jáde kẹ́ fi ẹ̀hónú yín kẹ́ fi hàn ìwọ́de àpapọ̀ ti àgbáyé eléyìí tí àwọn ọmọ òtù fẹ́ jáde fún lónìí ayọ̀ àtàláfíà ni ó yọrí sí lágbára lọ́wọ́ Elédùmarè lágbára àwọn onílẹ̀ níta fẹ́ kó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ níre Èkó àpèyìn Ìbàdàn àpèyìn Ọ̀yọ́ àpèyìn Ọ̀ṣun àpèyìn Iléṣà Adó Èkìtì Ìlàwẹ̀ Ìkàrẹ́ gbogbo yín Oǹdó ní níbikíbi tọwọ́jà ètò yìí bá ti tó yín lọ́wọ́ ẹ jáde lọ́lọ́kan òjọ̀kan ẹ jáde lọ́kùnrin ẹ jáde lóbìnrin kẹ́ ẹ ṣèwọ́de yín ní wọ́rọ́wọ́ ẹ má bà nǹkan jẹ́ ẹ sì má jẹ́ wọn bà nǹkan jẹ́ mẹ́yìn náà lọ́wọ́ ẹ má jẹ́ kí wọ́n bà nǹkan jẹ́ mẹ́yìn lọ́wọ́ o ṣùgbọ́n yín náà ẹ má bà nǹkan ní nǹkan jẹ́ torí nǹkan tẹ́ bá bàjẹ́ ilẹ̀ Yorùbá ẹ rántí pé orílẹ̀ bàbá yín lẹ wà ẹ má jẹ́ kí nǹkan ó bàjẹ́ o ṣùgbọ́n ẹni tó bá lòun ó gbá yín lójú ẹjẹ́ ó jẹ́ sọsọ ló gbá lójú wọn lẹ́ni tó bá gbá sọsọ lójú ọwọ́ rẹ̀ ó ṣẹ̀jẹ̀ òun lòun tèmi ó fún yín lénìí ẹ dúró bí ọkùnrin ẹ dúró bí ọkùnrin ẹ sọkàn ọmọkùnrin lórí ìrìnàjò tòní àwọn alálẹ̀ ti wà pẹ̀lú yín àlọ́ àtàbọ̀ yín Olúwa ó pamọ́ kò ní sí láburú fún yín o torí àwọn Yorùbá ní mọ́ kọrin Bíbélì kan wọn ò ní àyún lọ àyún bọ̀ báyìí ìlọ́wọ́ ọmọ yún ẹnu ẹ ní kọlulẹ̀ ilẹ̀ ò sì ní kọlù yín ṣùgbọ́n gbogbo ẹ̀dá tá a bá bí lábẹ́ obìnrin tó bá lò ó kọlù yín yóò kọlulẹ̀ bí ó ti rí nù ẹ̀yin ẹ máa lọ ẹ fọkàn yín balẹ̀ ẹ má wẹ̀yìn ó dijọ́ tá a bá tó gbọ́ látẹnu àwọn alákòóso látò kú òǹta eléyìí ò lọ́jọ́ ojoojúmọ́ ni ó ti bẹ̀rẹ̀ lónìí nù òní ní June 12 ọjọ́ tó lámì nínú ìrìn àjò Yorùbá June 12 ọjọ́ tó ní àmì ni ọjọ́ àmì ìjọba tá a lò lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà June 12 ló bí akitiyan ìlú ilé níbi tá a bá dé June 12 ló bí mo wá bẹ̀yìn lónìí June 12 ire la fẹ́ kó bí fúnlẹ̀ Yorùbá kì í ṣe bí torí ibi ní Nàìjíríà fi bí ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ fi bí o ire ni kí wọ́n fi bí lágbára lọ́wọ́ Elédùmarè lágbára àwọn onílẹ̀ gbogbo àwọn èèyàn lẹ́kànlẹ́kàn àwọn èèyàn jàǹkànjàǹkàn
tó jọmọ bíbí ilẹ̀ Yorùbá ló ti wọ̀lú nítorí ọ̀rọ̀ yìí. Wọ́n ti dé bíbà, wọ́n ti dé sí àwọn ibi tó yẹ kí wọ́n dé sí láti mọ́nítọ̀ bí àjò yìí ṣe fẹ́ lọ. Tá a bá wá rí èèyàn kan tó ní pé bẹ́ẹ̀ ṣe jáde ò dáa, ẹ sá so onítọ̀ mọ́lẹ̀, ẹ mú mọ́lẹ̀. Torí bá wá fẹ́ kó onítọ̀ ń yọ kó mọ̀ tún jọmọ Yorùbá, kó jọmọ àtọ̀hún rìn wá. Tèmi ó sọ jù bá ń lọ. Ẹ sá make sure pé ẹ mú mọ́lẹ̀. Lẹ́ẹ̀kan sí, ẹ má bà nǹkan ní nǹkan jẹ́ o. Ẹ má bà nǹkan ní nǹkan jẹ́. Wọ́rọ́wọ́ yín ni kẹ́ ẹ jáde. Ẹ kọrin ọ̀tẹ̀, ẹ kọrin ire, ẹ ṣàdúrà fórílẹ̀-èdè Yorùbá. Ṣùgbọ́n téèyàn bá tọwọ́ bọ̀ yín lẹ́nu, ẹ bù jẹ. Èmi ò ní sọ jù bá ń lọ. Ìrìnàjò eléyìí tá a rìn yìí, Ọlọ́run ọba tó láyé tó lọ́run yóò gba ilẹ̀ bàbá wa fún wa pẹ̀lú ìrọ̀rùn lágbára lọ́wọ́ Elédùmarè. Ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ. Èyí ni ìkéde àkọ́kọ́ tá a mú wá nínú ètò yìí. Kíní kan ṣẹlẹ̀ lánàá tá à ń retí àwọn ọba kí wọ́n jókòó, kí wọ́n sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pè mí lórí ẹ̀. Nígbà àwọn ọmọ ará àwọn ọba, àwọn ọmọ gbọ́n kan pẹ̀lú àwọn ọba ò ní wá. Òṣèlú làwa náà lò láàrin yẹn, kó má dàbí ìgbà tá a sọ fún wọn. Àwọn ọba ò ní wá. Àwọn ọba ń sáàfù paymaster wọn lọ́wọ́. Àwọn tí ń fún wọn lóúnjẹ, àwọn ni wọ́n ń sáàfù, wọ́n ń bá wọn dárò. Ìyẹn kọ́ ni ìṣòro tiwa. Àwọn ṣe níbi tí wọ́n ti ń jẹun ní tiwọn làwọn ń ṣe. Ṣùgbọ́n àwa a fẹ́ fòpin sí amalgamation 1914 tó sọ àwa kan dẹrú lábẹ́ àwọn kan. Òpin làwọn fẹ́ fi bá. Òpin yẹn dẹ̀ ti dé tán, òun náà là ń mú lọ yìí. Òpin má lóná nílùú bàbá rẹ̀ kọ́mọ rẹ̀ ní òkùnkùn, a fẹ́ fòpin bá. Òpin kẹ́nì kó yọ idà dání, kó fẹ́ fi bẹ́ni lórí, ká wá sáré lọ sí àgọ́ ọlọ́pàá ká lọ fẹjọ́ ẹ̀sùn, ká tún wá mẹ́ni tó lọ fẹjọ́ sùn kó ó tì mọ́lé, a fẹ́ fòpin bá. Òpin kí èèyàn ó wà lórí ilẹ̀ bàbá rẹ̀ kó mọ ṣiṣẹ́ bí erin kó sì mọ jẹ̀jẹ̀ ìlérí, a fẹ́ fòpin bá. A fẹ́ fòpin bá àpòrọ́mọ́ni takoni, a sì fẹ́ fòpin bá afẹ́nijẹ mọ́fẹ́ ayó tí fúnni lóko òdí ọ̀pẹ́rú. Gbogbo ohun tá a fẹ́ fòpin bá nù. A fẹ́ fòpin bá káwọn ọmọ wa lọ iléèwé kí wọ́n má rí iṣẹ́ ṣe, a fẹ́ fòpin bá. A fẹ́ fòpin bá quota system tí ń fẹ́fọ̀ àwọn ìran kan ju ìran kejì lọ, a fẹ́ fòpin bá. A fẹ́ fòpin bá kí ẹ̀yà kan ó máa claim property ò ní property, tí ẹ̀yà kejì tán claim property rẹ̀ sì ní right àti lọ claim property tàwọn tọ̀hún nílẹ̀ tiwọn, a fẹ́ fòpin bá. A fẹ́ fòpin bá ìjọba nínilára, a fẹ́ fòpin bá. A fẹ́ fòpin bá káwọn nǹkan ó máa ṣe ìjọba, káwọn nǹkan ó máa wòran, ká má lágbára àti débẹ̀, a fẹ́ fòpin bá. Níta a fẹ́ fòpin bá lórílẹ̀‐èdè Nàìjíríà pọ̀ gan. Ìdí nìyí táwọn ọmọ Òtù Òjìrè fi dìde sí gbogbo rògbòdìyàn yìí pé kọ́lọ́run ọba tó láyé àti àwọn onílẹ̀, àwọn bàbá wa tó ti lọ tán ti ṣe wàhálà lórí pé òmìnira yìí rí, kọ́lọ́ wọlá tiwọn kó fáwa náà ṣe, kó jẹ́ aràrìnyè, kó má jẹ́ kí ẹ̀gún gún wa lẹ́sẹ̀ ní àjò tá à ń rìn lọ́wọ́ yìí. Òun làdúrà wa. Àwọn tí wọ́n wá jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tí wọn ò fọkàn sí, tí wọn ò fi ọkàn sìn, tí wọn ò fọkàn dúró tì wá lórí ìrìnàjò tá à ń rìn, àwa ò bínú sí wọn. Ṣùgbọ́n kí wọ́n máa wòran, kí wọ́n má gbégbésẹ̀ pé wọ́n fẹ́ dalẹ̀ wa, torí àwa náà prepare fún ọ̀dàlẹ̀ bá a ṣe dúró yìí. Ìgbáradì ń bẹ fún àwọn ọ̀dàlẹ̀. Ọ̀dàlẹ̀ tó bá dẹ̀ wá wa ò ní dóde kí ilé òun mú, táwa fún ara wa ó fi mú. Ìrìnàjò tá à ń bá a lọ́nu. Bàbá ti sọ̀rọ̀, olóyè ti sọ̀rọ̀,
gbogbo ọmọ òtù òjire níbikíbi tá a tawédé tá a tẹ gbòdé gbogbo wa ti fìmọ̀ ṣọ̀kan lórí ìrìn àjò tá a rìn lọ́wọ́ yìí kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe ìrìn àjò èèyàn kan ni ìrìn àjò gbogbo ayé ni ilé tá a rìn lọ́wọ́lọ́wọ́ yìí tó fi mọ́ oyún inú àti àṣẹ ìdí ló fọwọ́ sí àwọn àjẹ́ ilé wọ́n fọwọ́ sí àwọn oṣó ọ̀nà wọ́n fọwọ́ sí àjẹ́ ọ̀run wọ́n fọwọ́ sí àjẹ́ ayé fọwọ́ sí ìrìnàjò tá à ń rìn lọ́wọ́ yìí ìrìnàjò tí gbogbo ayé ti fọwọ́ sí ni kì í ṣe ìrìnàjò tẹ́lẹ̀ dá padà sẹ́yìn mọ́ bẹ́ẹ̀ ni ó rí bá a ti rìn náà ni ó fi já síre lágbára lọ́wọ́ Elédùmarè àwọn àpékó lóko mọ́roko àsìpékó lódò mọ́rodò ṣùgbọ́n ẹ̀tọ́ tiwa tó jẹ́ ẹ̀tọ́ àwọn ọmọ òtù òjire òun la fẹ́ gbà lọ́wọ́ àwọn tí ń fẹ̀tọ́ wá tàfàlà a fẹ́ gbà padà a fẹ́ gba ìdáhùndè a fẹ́ kó lọ́wọ́ ìjọba amúnisìn tipátipá a fẹ́ kó lọ́wọ́ wọn a fẹ́ kéwúrẹ́ ilé wa kó bítíbitire kágàn ilé wa kábóyún ilé wa kó bítíbitire kágàn ilé wa tọwọ́ làbòsùn kéku ó ké bí eku kẹyẹ ó ké bí ẹyẹ kọ́mọ ènìyàn náà fọ̀n bí ọmọ èèyàn ìdí tá a fi bọ́ tanu tá a fi ń sáré kiri kí àwọn onílẹ̀ ó gbà fún wa bẹ́ẹ̀ káwọn tó láyé ó gbà fún wa bẹ́ẹ̀ ká bá wa lù lóǹtẹ̀ àwa fi sọ́dọ̀ yìí bàbá wa tẹ̀ wá nulẹ̀ tẹ̀ ń wòran wa níta pé bóòlù ni ó ti rí òní ó fọre àdúrà ní kẹ́ máa ṣe ìwúre ní kẹ́ máa ṣe gbogbo gíbi tẹ́ bá wà pé àwọn ọmọ tó lọ yìí bálá fíní láti ẹmọ tó kú ìmọ́bọ̀ ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkọ́mẹjọ bá a ṣe ń lọ àlọ́rí abọ́rí ní àní ṣubú dànù àní ṣílẹ̀tẹ̀ àní tójú lẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n tí àwọn tó bá ní àní rìnrìn àjò wa bá ṣe fẹ́ rí mo ti sọ nínú àwọn fídíò mi tó kọjá lọ wípé ìtàkùn tó bá ní kẹrin wọn mọ̀ wọ́dọ̀ àwọn gbìnrìn àwọn ajá sínú odò àwọn wà gbòkè odò lọ bá ti rìn nù bá ti rìn nù so eléyìí jẹ́ ìkìlọ̀ fún àwọn tó bá fẹ́ disrupt rally yìí ó sì jẹ́ ìkìlọ̀ gbọmọgbọmọ wípé gbogbo ń tẹ́ bá lẹ́ fẹ́ ṣe láti fi da ìrìn àjò irú nítorí yín bá rí ẹ máa rán o ẹ máa rán. So gbogbo ilé tá a bá sọ lónìí àròórọ̀ mọ́ alọ́rí àbọ̀rí kọ́lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní kó bá wa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kó má da ilẹ̀ Yorùbá dá kó jẹ́ ká ṣàṣeyọrí kó jẹ́ kí ìrìn àjò yìí kó jẹ́ móríyìn wá fún gbogbo àwọn tí wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n gbé ètò yìí kalẹ̀ bá a ṣe fẹ́ rìn yìí kí wọ́n má jẹ̀bi káwa tá a jáde náà má jẹ̀bi àṣẹ t'Èdùmàrè àṣẹ bí ó ti rí nu bá ti wí ló máa rí bá ti wí ló máa rí èyí ẹ wí ẹ àárọ̀ mọ́ bá ti wí ló máa rí bá ti wí ló máa rí bá ti wí ló máa rí èyí ẹ wí ẹ àárọ̀ mọ́ bá ti wí ló máa rí 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 èyí ẹ wí ẹ àárọ̀ mọ́ bá ti wí ló máa rí. Up Yorùbá land.